Ìgbàláyé Wàsíù Ayọ̀délé, the chairman House Committee on Transport, Ogun State House of Assembly. Bàbá mi ló ń bọ̀ yìí, múra ẹ̀ náà ló ń bọ̀ yìí. Gbogbo ẹni tó bá bínú sí ọlọ́wọ́ bínú sí èèyàn onírú àwọn eléyìí alówó rẹ̀ èèyàn ẹ máa bọ̀ lókè báyìí sà. Àdìsá máa ń gbé kínní ìbá mi òkè bá mú kínní ẹ wá kí n fi sí ọlọ́run. Bàbá mi ẹ sà n tí mo fẹ́ béèrè pọ̀ máa ń bọ̀ ṣẹ́bàdà sẹ́kítì wà bí fáìsì wà bí. Alexandra ẹ fẹ́ ra lé ẹ fẹ́ ra lẹ̀ ẹ fẹ́ fi gbogbo ẹ̀ wọ́n ẹ̀sà ẹ jẹ́ kí ni wọ́n fáìsì ẹ fọ́ sí mísà ẹ̀sà ẹ mọ́ tó ṣẹlẹ̀ ní ìdí parọ́ fún ẹ ká mọ̀ purọ́ ká mọ̀ jalè ká mọ̀ kúnjọ́ Sunday ní ti ìkọ́lé ẹ wò mí mo bọ́ bàtà mi ẹ mọ tẹ́kàn ṣe sí mi ìtókò ni mo fẹ́ lọ ra lẹ̀ sí tẹ́lẹ̀ mo fẹ́ ra lẹ̀ sí wọn àwọn ìyá àbọ̀dé náà wàhálà wọn pọ̀ gbogbo rẹ̀ wọ́n rùn nítorí báwo tó ṣe fún wọn bẹ̀ ẹ̀pà ó ti lọ ẹ̀sà ẹ mọ tí mo fẹ́ kẹ́ ṣe fún mi sà bóyá ẹ lè convert ẹ̀ sówó ọmọ yóò lọ léèwé láti 2 weeks. Bàbá wa Alexander rè wípé lórí ọ̀rọ̀ pé ká ta ọ̀wọ́ properties àwọn eléyìí kì í báyọ̀ lójú wọn ò lọ police station rí wọn ò lọ gba ẹ̀wọ̀n rí wọn yìí sọmọ nílẹ̀ tí ń gbalẹ̀ onílẹ̀ tí máa gba ìyàwó onílẹ̀ ẹ kú bẹ́ẹ̀ bàdá tó dún ẹ̀ ànáta ẹ kú báyìí ẹ lọ báyìí mo fẹ́ káwọn èèyàn máa rí wọn ní o íńtánẹ́ẹ̀tì ló ń gbé wọn ẹ sà ẹ ní kúláyé yìí sà ẹ tẹ́wọ́ yín méjèèjì ẹ tẹ́wọ́ yín méjèèjì sà ẹ mo fẹ́ kí ìṣàdúrà fún yín ni nígbà kó o ní ṣe yín sà ẹ ní kú ẹ ní rùn ojú yóò ní fọ́ ojú mẹ́ta làgbọ́n ní kò sí ìtòfin ríran n bá ti ṣàdúrà owó ló máa mú jáde o. Alága ẹ̀ka àbíkí ẹ̀sẹ̀ o. Bàbá wa Aichi Múráínà Waheed Agbáki Basọ̀rọ̀ of Yorùbá land. Ẹ̀sà kẹ́ni ṣé mi ẹ̀sà ilẹ̀ tí Peter sọ yẹn kan. Ẹ ní kúre bẹ́ẹ̀ ṣe ṣe àyẹn kí n má bèrè ohun tí mo fẹ́ ẹ̀yin wèrè ọ̀ya alága ọ̀ya sà. Ṣé ẹ ti rí Johnston ló fi sí wọn lọ́rùn yẹn ẹ ti rí bàbá wa lórúkọ alága ẹgbẹ́ nata Copa Polo unit comrade Kẹ́hìndé Hamidu aka Johnston wọn láwọn ọmọ rírì ń tẹ ṣe fáwọn ìgbà ẹkẹ ní máa ń dúró tilé ìgbà aláàmù ní máa ń dúró tẹ̀ bá ògiri àjòjì ọwọ́ kan wọ́n ní ògbẹ́rù lórí àgbàjọ la máa fi ń sọ̀yà kádúpẹ́ lọ́wọ́ ẹni tó rí ni tó mọ́ni lójú ọ̀pọ̀ èèyàn ní owó bí tá a wà kò ní burú títí tí kó má kẹ́nìkan mọ́ ni ẹni tí ó kù mọ́ni la mọ̀ ṣùgbọ́n láwọn ti kú ẹ̀yìn mọ́ Johnston àtàwọn ọmọ ìgbìmọ̀ kí lè rí sọ sí ohun tá à ń ṣe sá. dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè mo kí lọ́kùnrin lóbìnrin àti lọ́mọdé lágbà àwọn Yorùbá bọ̀ wọ́n ní akínkéré ká má gbẹ nìkan lọ mo kí gbogbo àwọn lọ́balọ́ba níjòyè àtọmọdé àtàgbà mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún àyájọ́ ìní torí gbogbo ìbẹ̀rẹ̀ ìgbésí ayé mi ibi tá a wà yìí ni mo ti bẹ̀rẹ̀ látọ̀dọ̀ ọ̀gá wa Titus kí Ọlọ́run kó fọ̀run kẹ́wọn lábẹ́ àkóso Ṣọlá Awónígà òun lọ̀gá mi ibi tá a ti kọ́ mẹkáníìkì ó wà nísàlẹ̀ ńbẹ̀ yẹn ṣùgbọ́n kádàrá ni òfojú rẹ̀ wò wá nípa mẹkáníìkì ṣùgbọ́n gbogbo ẹ̀kọ́ tí mo kọ́ nínú abúlé mẹ́kò yìí náà ló ṣe atọ́nà mi débi tí mo dé lónìí mo wá pinnu pé mo fún wọn ní 1 million naira. ẹ̀sà ẹ mọ tí mo fẹ́ ṣe sà Ọlọ́run mo strong láti jọ yìí mi ò gbádùn tààrà mi ò ní parọ́ fún yín sà ṣe rí ẹ má bínú sà ẹ wò mí ẹ bá gbọ́ sà ẹ jẹ́ ìṣe transfer sí mi 1 million naira fáwọn data Johnston ṣùgbọ́n ṣe tá a jọ wọ èrè náà ni kí ló wá dé títọ̀dọ̀ mi ò ṣiṣẹ́ ẹ sà ẹ má bínú sà ṣe rí lágbára Ọlọ́run tó bá níta náà fẹ́ rì mọ́lẹ̀ wọn ò ní rí ìmọ́lẹ̀ sà ẹ mọ̀ ń lo òkè ní o ẹ ti gbọ́ sà Ọlọ́run ní Ṣọlá àti níláńlá tó ròkè tó jẹ́lẹ̀ ló padà bọ̀ sí ewé ọdún tí ò bá ga lẹ́nu ewúrẹ́ ń tó ewé ọdún tí ti ga ẹni ewúrẹ́ ò ní tó ẹ sà ẹ mọ tẹ́ kàn ṣe fún mi sà ẹ kàn
ẹni tó gbé mi wá síbí lónìí òun ni Dáúdà, àwọn ló jẹ́ kí n mọ chairman. Gbogbo ohun tí ẹ̀dá bá ń ṣe láyé ìkó máa ṣe dáadáa. Ìgbà tí mo fẹ́ jẹ oyè Àgbàkíbaṣọ̀run ilẹ̀ Yorùbá, mo ra mọ́tò kan tí mo fẹ́ fi gboyè yẹn, Mercedes Benz. Ara mọ́tò yẹn ní 150 million. Ṣùgbọ́n ìgbà tó ń gbé mọ́tò yẹn bọ̀ ẹ́ńjìn mọ́tò yẹn nọ́ọ̀kì. Àwa ò mọ̀ pé ẹ́ńjìn mọ́tò yẹn ló nọ́ọ̀kì. Àṣé bí kíìkì ẹ̀ ló wó kù. Wọ́n wá ránṣẹ́ pé bàbá Dáúdà. Ìgbà tí bàbá Dáúdà ní bíìlì wá sí bóyá 300,000 kò fún wọn. Lẹ́tà náà mọ̀ pé ẹ́ńjìn mọ́tò yẹn ló nọ́ọ̀kì. Mi ò wá fẹ́ dédi mọ́tò yẹn, àtúrí mọ́tò mi ìta tọ́lọ́mú ṣòro ọ̀fẹ́ ìta fi joyè. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tá a joyè, ohun tó mú mi sọ̀rọ̀ yìí ni pé gbogbo ohun tẹ́tà bá ń ṣe kó máa ṣe òtítọ́, kó dẹ̀ máa ṣe dáadáa. Kì í ṣe pé bóyá mo fi rí wọn tàbí rí ojú wọn. Kò sí owó tí mi ò lè fi mọ́ wọn ṣe tàbí bá wọn ṣeré. Ìgbà tá padà ra ẹ́ńjìn mọ́tò yẹn ó jẹ́ bóyá 10 million, but mi ò dédi mọ́tò yẹn mi ò rí, àwọn ló lọ ra wọ́n ṣe. Gbogbo nǹkan tó dẹ̀ ṣe ni mo rí pé òtítọ́ ni wọ́n fi ṣe. Ìyẹn ló wá mú ìṣìírí fún mi láti wá síbí lónìí. So kí mọ́tò máa dọ́dọ̀ mẹkáníìkì kó jẹ́ bóyá fẹ́ pọ̀mpù ló ń dà láàmú ká má la ní gáskẹ́ẹ̀tì ló kò máa mú àlùbáríkà bẹ́yàn. Ohunkóhun tẹ́lẹ̀ bá fẹ́ ṣe kó ṣe dáadáa nípa ẹ̀. Mo yìn wọ́n, mo kí wọn pé ìwà dáadáa tọ́fù lónìí, tọ́fù lọ́jọ́ yẹn, òun ló wá bí dáadáa tàfi wá síbí lónìí. Torí kò sẹ́ni kankan tí mo dẹ̀ mọ̀ bí kò sẹ́ni kankan tó mọ̀ mí, but àwọn tí mo mọ̀ wọn ò lè wá bá mi. Àwọn tí mo wá mọ̀ gbẹ̀yìn tí mi ò mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn ló wá ṣe dáadáa. Dáadáa yẹn ló wá bí àti wá bí lọ́jọ́ ìní. Mo fi àkókò yìí rọ gbogbo ẹ̀dá pé kò dìgbà tá a bá fò sókè ká tó ga, Ọlọ́run ló ń gbé ní ga. Ká máa ṣe dáadáa nínú ohun tí a bá ṣe. Mr. Dáúdà, bẹ́ẹ̀ ṣe ń ṣe ní kẹ́ máa ṣe, Ọlọ́run ò ní fàyè sẹ́yìn. Èrè ohun tẹ́ ṣe níjọ́ yẹn lọ́hùn. Ìgbà tí mo ń gbówó yẹn fún yín, ẹ ò mọ̀ pé mo ń mọ́nítọ̀ yín, ṣùgbọ́n kì í ṣe pé ẹ parọ́. Bẹ́ẹ̀ ṣe ń ṣe náà ní kẹ́ máa ṣe. So Ọlọ́run ò ní bàjọ́ ṣe wà dé. Ẹ bá mi fọ́ ní àtẹ̀wọ́ dáadáa, ẹ sà, ẹ ṣe àdúpẹ́ sà o. Ẹ̀yìn rẹ̀ rí ẹ́ńjìn tẹ́lẹ̀ rà ní 10 million, ó wà ní jẹmọ̀, kò ju bí 500,000 lẹ́ bá ti pè mí. Ẹ ṣe àdúpẹ́ sà o. Ẹ bá ìṣẹ̀ṣe o, ẹ bá ya fọ́tò 1 million naira, ẹ bá fọ́ ní àtẹ̀wọ́ dáadáa. Thank you very much. Lẹ́yìn yẹn, bàbá wa tí wọ́n tún ti wà bí ìjọba.